Mo wá lọ ní ọwọ́ òfo kí n lọ pàdé Jésù bẹ́ẹ̀. Kò tí ṣiṣẹ́ ọjọ́ kan fún, kò tí mú ẹnìkan wá. Mo wá lọ ní ọwọ́ òfo, mo wá pàdé Jésù bẹ́ẹ̀. Kò sí èso kan lọ́wọ́ mi tí mo lè mú pàdé rẹ̀. Ikú kò lè dẹ́rù bà mí torí Jésù ti gbà mí. Pé mo lọ ní ọwọ́ òfo, ìròyìn bọ̀kan mi jẹ́. Mo wá lọ ní ọwọ́ òfo, mo wá pàdé Jésù bẹ́ẹ̀. Kò sí èso kan lọ́wọ́ mi tí mo lè mú pàdé rẹ̀. Àkókò tí mo sọnù bá lè pé wọ́n padà bọ̀, bá fi wọ́n fún Olúwa mi. Ìfẹ́ rẹ̀ ni mo fẹ́ ṣe. Mo wá lọ ní ọwọ́ òfo, mo wá pàdé Jésù bẹ́ẹ̀. Kò sí èso kan lọ́wọ́ mi tí mo lè mú pàdé rẹ̀. Ẹ̀yin mímọ́ tààrà ṣiṣẹ́ gbà tí ṣe ọ̀sán. Kí ìgbé ayé yín tó pin, so èso fún Olúwa. Mo wá lọ ní ọwọ́ òfo, mo wá pàdé Jésù bẹ́ẹ̀. Kò sí èso kan lọ́wọ́ mi tí mo lè mú pàdé rẹ̀. Olúwa, ògo àti ìyìn àti ọlá àti ọpẹ́ àti agbára ni fún orúkọ yín. Títí láé la máa yìn yín Ọlọ́run. A dúpẹ́ pé ẹ dára sí wa. Ẹ sì dára ní gbogbo ìgbà. Ohunkóhun tá lè ká máa là kọjá. Olúwa, ẹ dára sí wa. Ògo ni fún orúkọ yín Ọlọ́run. Bá tuntun pàdé lákòókò, Olúwa ẹ kọ́ wa, kí ẹ tọ́ wa, kí ẹ ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ kí oore ọ̀fẹ́ yín kó kún ọkàn wa Ọlọ́run. Kó oore ọ̀fẹ́ yín kó kún ọkàn wa. Àgbéga Ọlọ́run wa o. Ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Ìwé onídàájọ́ orí 19 ẹsẹ̀ 20. Onídàájọ́ orí 19 ẹsẹ̀ 20. Ó ń pè wípé Sámsónì, àwọn Fìlístínì dé láti mú ọ. Ó ń jí ní ojú oorun rẹ̀. Ó sì sọ wípé èmi yóò jáde lọ bíi ti àtẹ̀yìnwá, kí èmi sì gba ara mi, kí n di òmìnira. Ṣùgbọ́n òun kò mọ̀ pé Olúwa ti fi òun sílẹ̀. Ìwé Mátíù orí 25. Mátíù orí 25 ẹsẹ̀ 1 títí dé 13. Nígbà náà ni a fi ìjọba ọ̀run wé àwọn wúńdíá 10 tí wọ́n gbé fìtílà wọn láti lọ pàdé ọkọ ìyàwó. 5 nínú wọn jẹ́ ọlọ́gbọ́n, 5 nínú wọn ni wọ́n jẹ́ aláìgbọ́n. Àwọn tí wọ́n jẹ́ aláìgbọ́n gbé fìtílà wọn, ṣùgbọ́n wọn kò mú epo kankan lọ́wọ́. Àwọn ọlọ́gbọ́n mú epo sínú kólòbó lọ́wọ́ pẹ̀lú fìtílà wọn. Nígbà tí ọkọ ìyàwó pẹ́, gbogbo wọn tòògbé wọ́n sì sùn. Nígbà tí ó di ọ̀gànjọ́, igbe ta sókè, wò ó, ọkọ ìyàwó ń bọ̀, ẹ jáde sóde láti pàdé rẹ̀. Nígbà náà ni àwọn wúńdíá sì tají, wọ́n tún fìtílà wọn ṣe.
Àwọn aláìgbọ́n márùn-ún tí kò ní epo rárá bẹ àwọn ọlọ́gbọ́n pé kí wọ́n fún àwọn nínú èyí tí wọ́n ní, nítorí fìtílà wọn ń kú lọ. Ṣùgbọ́n àwọn ọlọ́gbọ́n márùn-ún dáhùn pé, bẹ́ẹ̀ kọ́, kí ó má bàa ṣe aláìtó fún àwa àti ẹ̀yin, ẹ kúkú tọ̀ àwọn tí ń tà lọ, kí ẹ sì rà á fún ara yín. Ní àsìkò tí wọ́n lọ ra epo tiwọn ni ọkọ ìyàwó dé. Àwọn wúńdíá tó múra tán bá wọlé sí ibi àsè ìgbéyàwó. Lẹ́yìn náà a sì ti ilẹ̀kùn. Ní ìkẹyìn ni àwọn wúńdíá márùn-ún yòókù dé. Wọ́n wí pé, olúwa, olúwa, ṣílẹ̀kùn fún wa. Ṣùgbọ́n ọkọ ìyàwó dáhùn pé, lóòótọ́ ni mo wí fún yín, èmi kò mọ̀ yín. Nítorí náà ẹ máa ṣọ́nà, nítorí pé ẹ̀yin kò mọ ọjọ́ tàbí wákàtí tí ọmọ ènìyàn yóò dé. Ní àwọn tó múra tán wọ́n wọlé pẹ̀lú ẹ̀. Àwọn tó múra tán ọlọ́gbọ́n márùn-ún bẹ́ẹ̀. Ní àsìkò tí wọ́n lọ ra epo ni ọkọ ìyàwó dé. Àwọn wúńdíá tí ó múra tán bá wọlé síbi ìgbéyàwó. Sáwọn tó kò múra ni? Báwo náà fa ayé wọn ṣe tá a fi sọ wípé wọn múra tán? Kí ni ó ṣẹlẹ̀ sí Sámsónì tó rò wípé nínú ọkàn rẹ̀ wípé kò sí àsìkò tó ń gbéra tí ò sí múra fún òun? Gbogbo ìgbà lákọ ló ń wà, kò sígbà tá a dá sọ tá a rí lẹ̀ fi wọ́. Ṣùgbọ́n bíbélì sọ wípé kò mọ̀ wípé olúwa ti fi òun sílẹ̀. Àwọn wúńdíá márùn-ún aláìgbọ́n ẹ̀ wọ́n mọ̀ wípé olúwa ti fi àwọn sílẹ̀, bó tilẹ̀ jẹ́ pé wọ́n jẹ́ ẹni mímọ́, wọ́n jẹ́ ẹni ìyàsọ́tọ̀. Ṣùgbọ́n nítorí pé wọ́n wò wípé gbígbé mímú òróró dání, ìfi àkókò ṣòfò àti ẹrù lásán ni. Àwọn ò lè fi ká tún máa ru ẹrù nígbà tó jẹ́ pé ọkọ ìyàwó yóò dé lọ́la. Ṣùgbọ́n wọ́n pẹ́. Ṣùgbọ́n bíbélì sọ wípé àwọn tó múra tán nìkan ló bá wọlé. Báwo ni ìmúra wa rá? Báwo la ń fojú ayé wa lò? Ẹ má gbàgbé o, ara wa, ayé wa, dídàgbà wa, ìlera wa, ohun tí ń ṣẹlẹ̀ lágbàáyé, àkókò, gbogbo àwọn nǹkan yìí kò sí ní ìkáwọ́ wa o. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni rò wípé ìgbà tí òun bá ṣetán lọ́lọ́run ṣetán pẹ̀lú òun. Ọ̀pọ̀lọpọ̀ ni ó ń fi àkókò wọn ṣòfò. Ọ̀pọ̀lọpọ̀ ni ó ń fi àkókò wọn dágunlá. Ohun tí ó yẹ kán ṣe lénìí, ohun tó yẹ kán ṣe lójú ọjọ́ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá múra. Nígbà tí arúgbó dé ni wọ́n ṣẹ̀ ń sáré ẹ̀. Tí arúgbó bá tẹ̀ dé bẹ́lòmíì ní àkókò tó dára. Ẹ gbọ́ ohun tí bíbélì sọ nínú ìwé Sáàmù orí 123 ẹsẹ̀ 15 sí tí gé 16. Ó ní bí ó ṣe ti ènìyàn ní ọjọ́ rẹ̀ dàbí koríko, ó gbinlẹ̀ bí ìtànná ewéko igbó, afẹ́fẹ́ fẹ́ kọjá lórí rẹ̀, kò sì rántí ibùjókòó rẹ̀ mọ́. Ọ̀tán bí ìgbẹ́ ni wá, bí ìgbẹ́, bí ewéko inú igbó. Láàárọ̀ yóò tanná, nígbà tó bá dọ̀sán ó ti gbẹ. Nínú ìwé Jákọ́bù orí 4 ẹsẹ̀ 13 sí 14, ó ní ẹ wá nísinsìnyí ẹ̀yin tẹ́ ẹ wí pé lónìí tàbí lọ́la àwa ó lọ sí ìlú báyìí, a ó sì ṣe ọdún kan níbẹ̀, a ó sì ṣòwò, a ó sì jèrè. Nígbà tí ẹ̀yin kò sì mọ ohun tí yóò wù lọ́la. Kí ni ẹ̀mí yín? Ìkùùkuu sáà ni yín, tí ó hàn nígbà díẹ̀, lẹ́ẹ̀ náà ni a sì túká lọ. Ìgbà díẹ̀ mọ̀ ni, àkókò díẹ̀ ni. Ṣùgbọ́n Sámsónì wò pé gbogbo àkókò tí òun ní. Jésù sọ nínú ìwé Jòhánù orí 9 ẹsẹ̀ 4, èmi ní láti ṣiṣẹ́ ẹni tó rán mi níwọ̀n ìgbà tí ó bá ti jẹ́ ọ̀sán, òru ń bọ̀ wá nígbà tí ẹnikẹ́ni kì yóò ṣiṣẹ́. Ọmọ Ọlọ́run ni ó mọ pàtàkì àkókò. Ọ̀pọ̀lọpọ̀ aláǹdá àkókò là ní à ń ṣètò ọjọ́ ọ̀la láìmọ̀ wípé Ọlọ́run ló ní ọjọ́ ọ̀la hàn. Ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó yẹ kí ẹlòmíín ṣe lákòókò là ní pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ó sì kù 20 ọdún àti 30 ọdún tí ìgbà yẹn ni iṣẹ́ mi yóò sì tán. Láìmọ̀ wípé ẹni tó ń dá 20 ọdún yìí, ọ̀la ni iṣẹ́ ó parí. Ẹlòmíín á ní tó ń bá jí gbogbo ohun tó yẹ kó ń ṣe àṣepapọ̀ lòun ó ṣe. Láìmọ̀ wípé
ohun tó sọ wípé tóun bá jí kò ní láǹfààní láti jí. Tí Ọlọ́run bá fún ọ̀pọ̀lọpọ̀ wa láǹfààní, bí a bá kú ká dé ọ̀run, kó fún wa láǹfààní ọ̀pọ̀lọpọ̀ ètò nǹkan tá a ṣe sílẹ̀ tá a fẹ́ ṣe, ẹlòmíì á máa sunkún pé Olúwa, kán lòun mọ̀ ni òun ò bá ti ṣe nǹkan yìí lákòókò. Mo rántí ní ọdún mélòó kan sẹ́yìn nígbà tí a wà ní iléèwé gíga ti yunifásítì. Arákùnrin kan ní ìdánwò, a jọ ń gbé nínú yàrá. A jọ ní ìdánwò, bí ìdánwò 2 mẹ́ta, a sì ti ṣe bí 3 náà lọ́jọ́ náà. Ó wá wò pé ó ti rẹun pé ó lóun á sùn díẹ̀, arákùnrin, òun ó sùn díẹ̀. Tóun bá jí, òun á kàwé. Èmi wò ó pé ìgbà tó jú o tí mi ò tí ì sùn yìí, àfi kí n ka tí mo ní kà torí mi ò mọ̀ gbà tórun ó dé o. Ṣé ẹ mọ̀ wípé arákùnrin nígbà tí ó jí, aago 7 ti lù, ó sì ní ìdánwò 3. Nígbà tó fi jí báyìí, kò tẹ́ ẹ mọ̀ tó lè kà mọ́, ó bú sẹ́kún ni. Pé kí lòun fẹ́ kà lásìkò yìí, àkókò ti lọ. Èmi kí n tó sùn, mo ti kà wọ́n bá tí mo ní kà torí mo mọ̀ wípé oorun yìí kò bẹ́nikẹ́ni dá àkókò àbí ìgbà. Ọ̀pọ̀lọpọ̀ ló ń fi àkókò wọn ṣeré tí wọ́n wò wípé àwọn sì lọ́jọ́ lórí. Arákùnrin kan ló jẹ́ òṣìṣẹ́ rẹ́lérẹ́lé tó ń fọwọ́ ṣiṣẹ́. Ó gbé mọ́tòsáìkù aláfẹsẹ̀wà láti jáde lọ́jọ́ kan lẹ́nu iṣẹ́ tó wà náà ni. Nígbà tó máa lọ, kò tí ì rìnrìn ìṣẹ́jú 5 bó ṣe ní ìjàmbá nìyẹn, lọ́wọ́ ẹ̀ bá gé. Wọ́n to ọwọ́ ní tòótọ́, ṣùgbọ́n ọwọ́ yẹn ò lè ṣiṣẹ́ láti rẹ́lé mọ́. Ó wá bẹ̀rẹ̀ ẹkún wípé lóòótọ́ ọmọdé sì lòun, òun ò tí ì dàgbà, ṣùgbọ́n àìsàn ti sọ òun dàgbà, ó ti gbóúnjẹ lọ́wọ́ tòun. Ará nínú Olúwa, ẹ jẹ́ kí a mọ̀ wípé àkókò tí Ọlọ́run fún wa nígbà tí a wà ẹ́, òun ní gbogbo àkókò tá a ní láti lò. Ẹ má jẹ́ ká fi èní dá ọ̀la dá ọ̀túnla nígbà tí a ṣe nǹkan tí Ọlọ́run ti fún wa lóore ọ̀fẹ́ láti ṣe báyìí. Mo rí ẹnìkan tó dáwọ́lé ilé. Nígbà tó ti ń kọ́lé yẹn lọ ní ohun èlò tá à ń pè ní sìmẹ́ǹtì tó fẹ́ lò, ohun èlò kọ́lé tó fẹ́ lò ló bá gbówó lé lórí. Ó ní láéláé. Ó ní ìjọba tó dé yìí tí wọ́n sọ ni pé àwọn ò mọ owó nǹkan, wọ́n ò mú wálẹ̀. Èní ni wọ́n mú wálẹ̀, ọ̀la ni wọ́n mú wálẹ̀. Ṣé ẹ mọ̀ wípé ilé tó ti kọ́ dókè, ilé yẹn padà wó ni? Nítorí pé owó ohun tó wá sókè yẹn kò padà wálẹ̀ mọ́. Kì í sì ṣe wípé kò lágbára lákòókò yẹn láti ṣe. Òun wò wípé kò yẹ kí owó nǹkan kó sáré wọ́n bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ti fi àkókò wọn ni wọ́n fi ń falẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló sì ń jẹ ìkálé ní wípé tí òun bá mọ̀ ni òun ò bá ti gbé òróró kún òróró tòun. Ọ̀pọ̀lọpọ̀ ni ó ní àkókò ṣùgbọ́n kò tí ì ṣetán ní àkókò. Wọ́n ní àkókò ṣùgbọ́n wọn tí ì ṣetán ní àkókò. Ohun tí ó sì ń ṣẹlẹ̀ ní pẹ̀lú àwọn wúńdíá aláìgbọ́n 5 yìí. Wọ́n ní àkókò ṣùgbọ́n wọn tí ì ṣetán nítorí pé wọ́n wò wípé àwọn ò lè gbé nǹkan míì kún ìwọ̀nba ilé ìtàn ti gbé. Wọ́n sì mọ̀ wípé nígbà tí a sì léegun tá a wà ní ọ̀dọ́ tí Ọlọ́run sì fún wa lóore ọ̀fẹ́ tá a ríra wa ẹ̀, ìgbà yẹn la lè lo ara wa bí Ọlọ́run ti ṣe fẹ́ ká lò, nítorí pé a mọ̀gbà tí àìsàn tí ó lè sọ ọmọdé wa di àgbà. A mọ̀gbà tí àjàkálẹ̀ àrùn, ẹ wo ohun tí ó ṣẹlẹ̀ ní bí ọdún 5 sẹ́yìn nígbà tájàkálẹ̀ àrùn dé tí ẹnikẹ́ni ò lè jáde. Ọ̀pọ̀lọpọ̀ tí ó ti wo àkókò yẹn wípé òun ó ṣe báyìí, òun ó ṣe báyìí. Lákòókò yẹn ni Ọlọ́run sì lo àwọn ẹlòmíì lọ iye wọn sí àwọn gbogbo tán fẹ́ ṣe tí wọ́n ti ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ló ní àkókò ṣùgbọ́n wọn lo àkókò. Ohun tí wọ́n ń sọ pẹ̀lú àkókò ni wípé àwọn sì ní àkókò tó pọ̀ sí. Pé ọmọ ọdún mélòó sì làwọn? Àwọn sì ní bí 100 ọdún sí láì mọ̀ wípé wọn à lọ́gọ́rùn ọdún kan, ọdún 2 àbí oṣù kan gan ló kù. Báwo la ṣe ń lo àkókò wa? Báwo la ṣe ń lo owó tí Ọlọ́run fún wa? Báwo la ṣe ń lo ìgbà wa? Báwo la ṣe ń lo ara wa nígbà tí Ọlọ́run sì fún wa ní okun yẹn? Ṣé à ń wò wípé ẹ wò ibi tèmi wà, èmi ò lè lo ara mi ṣiṣẹ́ o, mo sì fẹ́ lo ara ẹ̀ fi ṣe nǹkan míì o. Ara tó lò fẹ́ lò láti fi ṣe nǹkan míì kì í mọ̀ sára tó pẹ́ mọ̀.
kì í ṣoore pé ara tó pẹ́ mọ́, nítorí pé ohun tí Ọlọ́run ń wòye òun ni wípé kó o tètè lo okun yìí láti fi ṣe ohun tó fẹ́ ṣe nígbà tí àkókò yìí wà. Bíbélì ní bó o bá ti fúnrúgbìn lówùúrọ̀, ó ní kó o fọ́n lọ́sàn-án, ó ní kó o fọ́n lálẹ́, ó nítorí pé o ò kúkú mọ eléyìí tí ó ṣèso nínú wọn. Ọ̀pọ̀lọpọ̀ ló ń fi ìka sí ẹnu lénìí nítorí pé ohun tí wọ́n ń wò ní wípé 30 ọdún ló kù, ṣùgbọ́n láìmọ̀ wípé àwọn tí wọ́n ń wo 30 ọdún yìí, 30 ni wọ́n ń wò, ọjọ́ 3 là ń wò lọ́run. Àwọn eléyìí wọ́n dé aláìgbọ́n yìí, wọ́n wò pé ọjọ́ sì pọ̀ fáwọn àbí olùgbàlà kò ní yóò dé lọ́la, kò sí kinní. Olùgbàlà yóò dé lọ́la, a nílò láti gbé nǹkan kan dání, a nílò láti wo ẹni tẹ́ ẹ gbé nǹkan dání. Mo dá mi lójú pé a máa fi wọ́n rẹ́rìn ni. Wọ́n máa fi wọ́n rẹ́rìn ni. Ṣùgbọ́n nígbà tó olùgbàlà dé, wọ́n láwọn tó ṣetán ló wọlé. Ǹjẹ́ àwa náà ṣetán bí? Bá a ṣe ń lo àkókò wa, ẹ wo àwọn tá a ti kọ́lẹ̀, ẹ wo àwọn tá a fẹ́ ṣe, ẹ wo bá a ṣe ń dá ìní fún, bá a ṣe ń dá ọ̀la fún. Mo rí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n pinnu nínú ọkàn wọn pé pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, owó yìí, mọ́tò ni màá fi rà. Ohun tí wọ́n ní àwọn fẹ́ ra mọ́tò yìí, ẹ jẹ́ kí n kàn yọ àpò 5 kan ńbẹ̀ kí n sáré fi ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe. Mọ́tò ni wọ́n sọ wípé àwọn fẹ́ rà ẹlẹ́sẹ̀ 4, ibi tí ó padà sí ní ẹlẹ́sẹ̀ 2. Ọ̀pọ̀lọpọ̀ tó ní wípé òun fẹ́ kọ́lé tí owó ti wà lọ́wọ́ ẹ̀, ó padà yẹn lọ fi owó yẹn gbalé níbì kan ni, nítorí pé tí wọ́n ń wò ní wípé àkókò sì wà pé kò sí ìyọnu. Tí Ọlọ́run bá sọ wípé òkú kọ́ ló ń sọ̀rọ̀, kò sígbà tá a dáṣọ tá a rí lẹ̀ fi wọ́. Owó tó yẹ kán fi kọ́lé fúnra wọn, wọ́n padà lọ fi ń gbalé ni, nítorí pé tí wọ́n ń rò ní wípé ọjọ́ sì wà lórí àwọn. Nígbà míì àìsàn ni ó gbé lọ. Nígbà míì ọjọ́ orí á dé báyàn lákòókò tí ò rò. Ará, bí a ṣe ń lo ìgbà àti àkókò wa ṣe pàtàkì. Jésù fúnra rẹ̀ sọ fún wa pé èmi o máa ṣiṣẹ́ bàbá mi nígbà tọ́sàn ń bọ̀, tọ́sàn wà o, nítorí pé òru ń bọ̀ tí a ò ní lè dá ohunkóhun dúró. À ń retí òru ṣá. Ṣé ẹ sì mọ̀ wípé òru kì í ṣe pé ìgbà tí ilẹ̀ bá ṣú nìkan ni òru lè dé báyàn. Òru lè dé báyàn nígbà tí òjò bá tó ní òun fẹ́ rọ̀. Òru lè dé báyàn nígbà tí a rò tì. Ẹ má jẹ́ á fi àkókò wa ṣòfò ara nínú Olúwa, nítorí pé a ní àkókò báyìí o, ṣùgbọ́n ṣá a ṣetán fún àkókò. Àwọn tí wọ́n gbéra ńlé wúńdíá 10, gbogbo èrò tí wọ́n ní pé àwọn yóò pàdé olùgbàlà, ṣùgbọ́n àwọn 5 péré ni wọ́n láǹfààní láti pàdé olùgbàlà, nítorí pé àwọn 5 ni wọ́n ṣetán láti pàdé olùgbàlà, nítorí pé wọ́n mú nǹkan dání, wọ́n gbà pé àwọn ò gbẹ́rù míì dání, nítorí pé àwọn ò mọjọ́ tólùgbàlà yóò dé. Ẹ wo bá a ṣe ń sunkún lénìí, ẹ wo bá a ṣe ń banújẹ́, nítorí pé a ò pé ẹ wo àǹfààní tí mo sọnù, ẹ wo ìgbà tí mo sọnù. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe fún Olúwa ló ní pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, tí òun bá ti gba àyè níbi iṣẹ́, nígbà tí òun bá fẹ̀yìntì níbi iṣẹ́, ṣùgbọ́n ẹ wo ohun tó padà ṣẹlẹ̀. Ará, àkókò kò sí ní ìkáwọ́ wa o. Ọlọ́run fún alákòókò yìí, ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣetán láti lo àkókò yẹn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan la lè pàdánù tí a ò bá lo àkókò yìí bó ṣe yẹ ká lò ó. Ìgbà ara la ń búra ara nínú Olúwa o. Ìgbà ara ni à ń búra. Èní la rí o, a ò mọ ohun tó lè ṣẹlẹ̀ lọ́la. Èní náà bá a sì ṣe lò ó ṣe pàtàkì o. Ara ò sí nínú tán yọ́ lò tí a máa sọ wípé ẹ wo màá sọ́dọ̀la, nítorí pé ò mọ ohun tó ṣẹlẹ̀ lọ́la. Ohun tá a bá sì ṣe lénìí ni ó sọ bí ọ̀la ti ṣe lè rí. Dáfídì ó ń ṣeré pẹ̀lú ẹ̀ṣẹ̀, ó ń sùn lórí àgbèrè, ó sì ń sọ pé òun á dìde bíi tàtẹ̀yìn wá, pé kò sí wàhálà, òkun wà, ọkùnrin 3 lòun, kò sí wàhálà, kò síbi tóun fẹ́ dé tóun ò lè dé, láì mọ̀ wípé Olúwa ti dágbére fún òun. Ará, mo ń bẹ̀ wá ní àkókò yìí, àwa tí a ń sún àkókò síwájú, tá a ń sún ọjọ́ síwájú, èní ni, ọ̀la ni, ọ̀túnla ni. Àwa kọ́ la wà ní ìkáwọ́ àkókò.
ohunkóhun ló sì lè ṣẹlẹ̀ sí àkókò wa. Kì í sì ṣe ìgbà tí ọjọ́ orí bá sọ wípé àgbà ni wá. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló lè sọ wá di àgbà kíákíá. Àìsàn lè sọ̀yàn dàgbà, wàhálà míì lè sọ̀yàn dàgbà. Ẹni tó níṣẹ́ léni tó múra tó ń lọ bí iṣẹ́, ó lè máa padà bọ̀ ní wákàtí kan tó ti lọ bí iṣẹ́ tán ní iṣẹ́ tán. Ará, a gbọ́dọ̀ fàkókò yìí ṣòfò. Ẹ má jà dàbí Sámsónì wípé gíjà ọkùnrin dé kò sí wàhálà, ṣùgbọ́n kò mọ̀ wípé òpin tòun nìyẹn. Ẹ má fàkókò yín ṣeré o. Ẹ má jà fàkókò wa ṣòfò. Ohun tá a fẹ́ ṣe gan, ẹ jẹ́ ká mú ìpinnu pé Jésù lábẹ́ bó ti wù kó rí, ohun tó bá gbà fi fún mi. Okun fún mi sí Olúwa, agbára fún mi sí Olúwa. Má jẹ́ ó rẹ̀ mí. Ohun tó yẹ ń ṣe lénìí má jẹ́ ń sọ́dọ̀la. Olúwa ràn mí lọ́wọ́, ràn mí lọ́wọ́. Ohun tó mo fẹ́ ṣe jẹ́ ń lè ṣe. Olúwa ràn mí lọ́wọ́ o. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ o. Àkókò yóò ní bọ́ lọ́wọ́ wa. A ò ní sórí ọ̀fẹ́ wa nù o. Nígbà tó lùgbàlà bá dé, a ò ní máa wépo kiri o. A ò ní máa wépo kiri, a ò ní máa wá gbàlà wa kiri o pé ẹ wá wò mí, ẹ wá wò mí, ẹ wò mí, oúnjẹ dé tán, eyín ti lọ lẹ́nu. Jésù ràn wá lọ́wọ́ o. Kákòkò yìí kó má sì bọ́ lọ́wọ́ wa. Kẹ́ ẹ ràn wá lọ, jẹ́ kí ayé wa kó pé ìwọ Ọlọ́run. Àkókò tẹ́ ẹ fún wa ẹ̀ jẹ́ ká ṣe tán mọ́ jà ló ń lòkulò Ọlọ́run. Agbéǹga Ọlọ́run wa nítorí pé ẹ ti gbọ́. Ní orúkọ Jésù Olúwa ní a gbàdúrà. Àmín.